sọ Facebook di ohun tó mọ̀ kwásìrí rẹ̀ sí o. Bẹ́ẹ̀ ló máa ń lọ Abuja, I'm on my way to Abuja, I'm on my way to Lagos. Àwọn tí ó fẹ́ kó dé social media wá ti bá débi kí ó ń kálukú wá ti ya ọ̀lẹ àáfà ya ọ̀lẹ àkátìrà mọ́. Ẹlòmí ò jí lówó àdúrà ọ̀lẹ ká ṣe fóònù láàmú. Àwa sí ohun tí wàhálà fi pọ̀ láyé lónìí, tí dààmú fi pọ̀ láyé lónìí, social media. Èmi àmọ́ sọ́nù ọ̀rọ̀ wípé innal Facebooka aw innal interneti fiha udayyatun wa asiyabun musajjanatun fa alayna an yasta'milnaha bil hikmati wa usluba. Ohun tá ń pè ní social media láyé lónìí, ìdààmú bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ èyí tó dá bẹ́ẹ̀ èyí tí ọ̀dá bẹ́ẹ̀ ohun tó ń kálukú bá lò fún ní ọmọ jábọ̀ bú fún bọ́ bá lò sí dáadáa yóò jábọ̀ rí fún bọ́ bá lò sábúrú yóò jábọ̀ aburú fún wá sí bẹ ní social media táwọn èèyàn ń gbọ́ ìròyìn bẹ ní social media táwọn èèyàn ń gbọ́ à ń gbọ́ ohun tí ń ṣe wá láǹfààní social media àmọ́ wàhálà abẹ ti pọ̀ ju àǹfààní ibẹ̀ lọ. bí wàá sáyé alámìjà dásámánùnà. ni mo fi sọ́nú ọ̀rọ̀ mi tí mo ti sọ àfa àbúbà lọ́sọ láti bí ọdún mẹ́jọ sẹ́yìn pé látẹ̀jì adùn Facebook sọ ibàṣẹ́gbẹ̀kùn ònúwádùn kọ́sídà. ònúwádùn kọ́sídà látẹ̀jì adùn Facebook máa sọ ibù sírùkùn. látẹ̀jì adùn Facebook sọ ibàṣẹ́gbẹ̀kùn. sọ ibù sírùkùn. wọ́n sọ Facebook di ohun tó mọ̀ kwásìrí rẹ̀ sí o. bẹ́ẹ̀ ló mi máa ń lọ Abuja, I'm on my way to Abuja, I'm on my way to Lagos. Àwọn tí ó fẹ́ kó dé o tún dájọ́ rí fún o. ẹlòmíì travel àti wà nílò ìbò báyìí wọ́n á dá padà wálé. Àwọn tí ó fẹ́ kó lé tẹ́lẹ̀ o tún sọ fún wọn pé a ti lọ o. Àwọn wà ní ohun tó kú ń bẹ̀ ni pé àti ìparí iṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ọ̀yà mọ́ lọ lé padà. wọ́n sọ Facebook di ohun tó mọ̀ kwásìrí rẹ̀ sí o. Níbi tá a bá yìí bí wàsá ilẹ̀ ànijà dásámánù nẹ̀. bí wàsá ilẹ̀ alámìjà dásámánùnà. àsìkò tá a wà yìí kò sí ohun tó gbé wá fún wa. Afa. Facebook mi ni Fasmaya Sanuha. Fasmaya Sanuha. Facebook gẹ́gẹ́ ni gbàgbé wá fún wa lónìí. Yàtí kabili àkàbárì dùnẹ́tànà kùlì. Àbáyé ẹ̀rọ tá ń pè ní Facebook yóò mọ mú àwọn eréṣiríṣi ìròyìn wá fún wa dùnẹ́tànà kùlì láì kó lójú kẹ bọ́ bá wà nù yàrá rẹ ohun tí ń ṣẹlẹ̀ lásòkò kí wàá mọ̀ mọ́ ohun tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wàá mọ̀ mọ́ ohun tí ń ṣẹlẹ̀ ńlò èbó káàkiri gbogbo ayé ò ní kó lójú kẹ ó sì mọ ohun tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ayé. Fatara unamma yẹnu mú bí máa rọ̀ á. ọba ní sáà ní pé social media yóò wá dàbí olófòfò tí ń sọ ohun tí ń ṣẹlẹ̀ fún wa ọdún mẹ́jọ mo ti sọ kalẹ̀ nú ọ̀rọ̀ mi o àfàwà. Yàtí bí judil qawli thumma bí aslihi. àbáni yàtí bí judil qawli thumma bí aslihi social media wa ti bá débi kí ó ń kálukú wa ti ya ọ̀lẹ àfa ya ọ̀lẹ àkátìrà mọ́ ẹlòmí ò jí lówó àdúrà ọ̀lẹ ká ṣe fóònù láàmú bẹ́ẹ̀ lómi bá ṣe asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah nígbà kan tẹ̀sùbà láàmú fóònù ló ń kálukú mú nísìn. ìmọ̀lẹ́mọ̀tò bí kò ọmọkú látòsí. social media jádọ̀lẹ̀ ẹni tí ń kàwé ọ̀kàwé mọ́ ó ti fọkànbalẹ̀ sí fóònù pé tí n bá ti tẹ̀ sí yóò gbé wa àfáàní fọkànbalẹ̀ pé tí n bá ṣáàjì ẹ̀ yóò gbé wa àkátìrà mọ́ ìgbìyànjú wa ń dínkù sí jojúmọ́. wà ìsàlìfàtà làbìsàlì jẹ́dí dàbí àfúlàtì. àfáàní bàbá wa ń ṣe ìnáwó bàbá rẹ ní ọwọ́ sọ ti tún bí ọba ti dé Facebook kò tí ì gbádùn ayé. fàyísà bìsúrati alẹ́ ìbílà àná. ọba yá ìyàwó wa ta yá ìhun tẹ̀ wá jẹ bàbá ti post ẹ̀ sáyé inú wo tí ì dùn. àwòṣàrà kanẹ́sà bìfìlì fàdọ̀ ìlì. bọ́lá ń bá tún wá bá wa sí bàbá sí sí olóore kẹ́. àwọn làkàìrà fílímàkà ni àwìrìtọ́kọ̀. àwọn wà níbi tó ga kí ọlọ́run ní kọ́wá yóò tẹ oore kẹ́ ká dúpẹ́ fọlọ́run àní dúpẹ́ fọlọ́run social media yá Facebook yá. àjàbálímà nàlàlùkọ́ lábìjà mú àti. nílẹ̀ kọ́bú làbí jámù àti ó ṣe mílẹ̀ mọ̀fẹ́ tó parí jamia ó parí yunifásitì ó yẹ kó bátàṣubọ̀ ọ̀pẹ́ mú kó dúpẹ́ fọlọ́run pé a dúpẹ́ ọlọ́run. wàyẹ̀kúlù àmùdálí lẹ́tí kọ́sàmọ́lẹ̀ àtọ̀. ọ̀pẹ́ kó dúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run mọ́. nílítúlẹ̀ kùbúlà fàṣàríkù ní kíwàtì. nílítúlẹ̀ kùbúlà fàṣàríkù ní kíwàtì. ń kálukú wa tá ń bẹ nínú ayé lónìí social media wàhálà ti ń dálẹ̀ láyé ọ̀pọ̀ láǹfààní rẹ lọ. fi kọ́lé àmùdálí lẹ́tí rọ́bà sàmà. ń kálukú wa látara social media àwọn ẹlòmíín wà nù yàrá tí ń sùn jẹ́ẹ́jẹ́ wọ́n bá rẹ́ nìkan tó àwọn amútó báyìí wàhálà dé ọ̀pọ̀lọpọ̀ tó ní yọ wá gbéra pé yá ẹ̀ gbogbo bó sì léwu kó rí àwa ní ọ̀rá mọ́tò náà níṣẹ́. iná là tàbí fàbí ayé dára tí. ọlọ́run tó wá ní kó dọ́fíìsì kẹ́ tó bá fẹ́ lómi sọ́fíìsì. yẹ̀kí alúfin Facebook náà sí lílì ìdá. yọ wá ní ọlọ́run ṣeun ojú ti àwọn ọ̀tá mi nẹ́ẹ̀sì lílì ìdá ó gbàgbé pé òun lọ́ta yọ wá jọ wájú sí Facebook yóò ju social media àṣírí wa wọn afẹ́ ká sọ fúnra wa lónìí ni pé
àṣírí ìwé wọn jà kó sí social media gbogbo àṣírí kọ́lá àwọn ń kó bẹ́ẹ̀ gbogbo ẹni ọba gbọ́nú àwọn olóṣèlú ní mú àṣírí wọn ní social media. àlàyé ọkùn kọlu Ahmad Mustafa. ẹ gbàgbé pé ohun tá ń pè lójú òótọ́ ni Ànábì ló sọ kọlu Ahmad Mustafa ni. fàdàrí minal husadi waskuruma tala. ẹja sọ̀rọ̀ fáwọn ọ̀tá agbára ń bẹ lọ́wọ́ wọn yóò bó ní ayé ò lè yí kádàrá padà àmọ́ wọn lè fa owó aago sẹ́yìn aago tí wọ́n fà sẹ́yìn wọn ti ba tiẹ̀ jẹ́ tí n bá ń bẹ nínú àkọọ́lẹ̀ pé yọ̀ọ́ da fún ọ láago méjì wọ́n lè sọ ọ́ da aago mẹ́rin òun lè mọ́ bá ọ láyé mọ́ ẹlòmíì wọn ni àsìkò tọ́ra mọ́tò tọkọ́lé ọba kú wọ́n ti ba tiẹ̀ jẹ́. rúyà kàlá tẹ́kí sọ́sílẹ̀ hàn ní Yusuf. ẹja rẹ ti ọ̀rọ̀ Ànábì Yusuf tí bàbá rẹ̀ ń sọ fún pé nígbà tí Yusuf lálàá. iná ṣayà tí na ìdákáyà fata. àdákáyà fata àwọn èso tẹ́rí hùn àwọn ọ̀tá tẹ́rí hùn ọ̀tá ni wọ́n jẹ́ fún wa ń bi oore wa bọ́ bá rí dáadáa sí ẹni tí ọ̀fẹ́ rẹ ọ̀tá lórí rẹ ń jẹ́ fún ẹ̀rín tiwa ìbànújẹ́ àwọn ọ̀tá ni ìdùnnú tiwa ìbànújẹ́ àwọn ọ̀tá ni gbogbo bí wọ́n ti ń lọ fẹ́ Èkó lónìí Ìbàdàn lónìí bó ṣe ń káàkiri ìbànújẹ́ àwọn ọ̀tá ni oore tí wọ́n rí tó ń dunnú sí wọn àwọn ọ̀kẹ́ ń banújẹ́ àwọn ń sunkún bó ṣe ń débi nẹ́wọ́tọ̀ gbogbo ẹ̀rọ àyàfà ẹkún ní ń pa wọn kẹ́. máàkì sábàtà àlìkọ́ iná yẹ kúlù láti. máàkì sábàtà àlìkọ́ iná yẹ kúlù láti ń kálukú ọ̀tá ń bẹ láyé tabari ohun tí ń bẹ lọ́kì àwọn èèyàn á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfa ni máàkì sábàtà àlìkọ́ iná yẹ kúlù láti. ìrọ́lọ́pọ̀ nu tàlíkù àwọn èèyàn o kọ́mẹ́ntì àwọn èèyàn congratulations aku oríire àbòsí lọ́pọ̀ mbẹ́ wọn. máa akísàbàtà àlìkọ́ iná yẹ kúlù láti. mo wá sọ mbẹ pé búsira ala tọrifì lisa. búsira ala tọrifì lisa níbi là wáfà. àti kó padà ń bọ̀ tí máa fọ òyìn máa fọ wẹ́wẹ́. bùsírọ̀ ala tọrifì lisa ní àlà wáfà. ẹsẹ̀ 47 lẹ́sìn òun yìí ọdún mẹ́jọ sẹ́yìn àṣeré. máa akísàbàtà àlìkọ́. tàlíkù. máa akísàbàtà àlìkù iná yẹ kúlù láti. tàlíkù àwọn kọ́mẹ́ntì àwọn èèyàn lérí oore tọ́lọ́hún ń ṣe fún ọ̀hún yẹn lọ́pọ̀ ń bẹ o bọ́lọ̀ ń bá ní orí búsira ala tọrifì lisa. bùsírọ̀ ala tọrifì lisa níbi là wáfà. búsira congratulations tó ń wí fún ọ̀hún eré ẹnu lásán lọ́mọ o kò dénú mọ́ o. látẹ̀jẹ̀ àlù Facebook sọ ibi ṣìrìkún. ẹ mọ̀jà mú social media ní ohun táwọn ọkọ̀ àṣírí wa sí. látẹ̀jẹ̀ àlù. níbi ẹlòmíì kó social media ni ó ti kó gbogbo àṣírí rẹ̀ síbẹ̀. látẹ̀jẹ̀ àlù. fóònù wa sọnù wá fẹ́ lè parẹ́. látẹ̀jẹ̀ àlù. ìyá nkú dé o kí ló dé kí ló fa kú. kí ló dé fóònù sọnù ni kí lójú orí bẹ́ẹ̀ ó ti kó àṣírí gbogbo àṣírí ó ti kó síbẹ̀. látẹ̀jẹ̀ àlù Facebook sọ ibà sí ìràpọ̀. àbá rẹ̀ mọ̀jà mú Facebook ní ohun táwọn ọkọ̀ àṣírí wa sí. falahul fadọ ilidunakit manina naba. olùkọ́ bá jókòó ti Facebook irọ́ ń bẹ ń bẹ òótọ́ ń bẹ ń bẹ gidi ń bẹ ń bẹ fake ń bẹ ń bẹ fàdákà ń bẹ ń bẹ wúrà ń bẹ ń bẹ ohun ọba wa fẹ́ lò sí ní ọjẹ́ balẹ̀jọ fún un bọ́ba lò sí dáadáa yọ jẹ́ balẹ̀jọ dáadáa bọ́ba lò sábú yọ jẹ́ balẹ̀jọ fún un ohun tó ń kálukú bá fi ṣe ní ọjẹ́ fún un bọ́ba lò Facebook sí dáadáa ọgbàládá ìwọ́n tó fi ń gbẹ́wọ́ Ọlọ́run ọgbàládá ìwọ tó fi ń wo nǹkan ìmí náà ti ń sàǹfààní fúlù ọgbàládà ohun tí ń ṣẹlẹ̀ lásòwò kìíní sìn àwọn tí wọ́n ń sọ fún wa tá à ń gbọ́ àkúdé bẹ́ẹ̀ social media náà ní ń já mọ́ láǹfààní àti mọ́ rí gbogbo ẹ̀ ohun tí ń lọ nù lú social media ní ń já mọ́ ní àǹfààní kẹni ohun táwọn ń pè ní social media ń da olójú méjì ni Facebook is a full of distance and flashing thing so let's try to be a wiser when you are online o gbọ́dọ̀ wà wiser tó bá ti wà online o gbọ́dọ̀ ṣe làákàyè. látẹ̀jẹ̀ àlù yìí. bọ́bá lò sí dáadáa yóò jẹ́ balẹ̀jọ́ dáadáa fún un bọ́bá lò sí búburú yóò jẹ́ balẹ̀jọ́ aburú fún un gbogbo kálukú wa tá ń bẹ nínú ayé gbogbo Ọlọ́run bá wa ti ṣe Ọlọ́run ló ṣe o òun bá gbé dé Ọlọ́run ló gbé wa o bọ́bá dùn ọ́nú kò sẹ́nìkan tó lè dùn yẹn nú àfọ Ọlọ́run bọ́bá bá ọ́nú jẹ́ kò sẹ́nìkan tó lè bà yẹn nú jẹ́ àfọ Ọlọ́run èyàn bá wa gbé dé wa bá ọ́n bẹ́ẹ̀ ọjọ́ tí ń bá ń dùn ọ́nú lọ́wọ́lọ́wọ́ mọ́ yáyọ̀ jù sí mọ́ bẹni tọ́lọ́run pa lẹ́kún lọ́wọ́ ọjọ́ tí ń bá wà ń pa ọ́ náà lẹ́kún mọ́ banújẹ́ ju bó ṣe yẹ lọ ìdùnnú ń bọ̀ subhana rabbika rabbil izzati amma yasifuna wa salam.